Mo kí ẹ̀yin ọmọ ìyá mi lọ́kùnrin lóbìnrin níkẹẹ ti ọlá àti ọlà. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ta ni wọ́n pè ní olè ní ti ọ̀nà ẹ̀sìn Islam? Ṣé òjíì ni, ọ̀tẹlẹ̀múyẹ́ ni, aláfọwọ́rá ni, afipáwọlé ni, àbí alọkólóhun kígbe? Afipáwọlé, àwọn náà lalọkólóhun kígbe o. Òjíì, ọ̀tẹlẹ̀múyẹ́, aláfọwọ́rá, òun ni ẹ jẹ́ ká wá wo ìyàtọ̀ ẹ̀ pẹ̀lú àlàyé. Èyí tí ò bá yé ní Yorùbá, ẹ wo bá ṣe kọ́ ní òyìnbó. Ẹ máa bá wa ká lọ nínú àlàyé ti èní. Nígbà tí ẹnikẹ́ni bá gbé nǹkan sílẹ̀ tí kò bá ti nǹkan náà, tí kò fi nǹkan náà pamọ́, tí kò tiraka láti tọ́jú nǹkan ẹ̀ dáadáa tó fi di pé ẹlòmíràn rí i nílẹ̀ ó mu. Gẹ́gẹ́ bí àwọn ará Ìbàdàn ṣe máa ń sọ pé ṣébi tíwọ náà gbé nǹkan rẹ sí yẹn, ṣébẹ̀ náà dáa ni? Mi ò mọ̀ ọ́ sọ o, ẹ ṣàánú mi, ẹ ṣàforíjì fún mi. Tí wọ́n bá múrú nǹkan bẹ́ẹ̀ yẹn, onítọ̀hún ò kí ń ṣolè o. Ìyà olè kọ́ ná máa fi jẹ́, ìyà ẹni tó mú nǹkan oníǹkan, òun ni wọ́n máa fi jẹ́. Ìyẹn tó bá jẹ́ wípé kò ní àníyàn láti dá nǹkan náà padà fún ẹni tó ní í, àbí láti wá ẹni tó ní í káàkiri àdúgbò, tó jẹ́ wípé ó ti fi ṣe tiẹ̀, àá sì firú ìyà ẹni tó mú nǹkan oníǹkan jẹ́. Àwọn yìí ni ọ̀tẹlẹ̀múyẹ́ àbí òjíì, a sì lè tún pè wọ́n ní aláfọwọ́rá. Àwọn náà tún ni ọlọ́ṣà, nítorí wípé wọn ò kí ń ṣe é ní ojú ẹni tí ó ni nǹkan. Nítorí pé nǹkan tí wọn ò bá tọ́jú dáadáa nirú àwọn ènìyàn báyìí máa ń jí gbé. A lè pè wọ́n lólè nítorí pé wọ́n ṣì lè ronúpìwàdà kí wọ́n dá nǹkan tí wọ́n jí náà padà. Nítorí náà, tí wọ́n bá dáa padà, á kà á sí wípé wọ́n yá a ni. Àmọ́ tí a bá wá rí ohun tí a tì ní kọ́kọ́rọ́, tí a fi pamọ́, tí a ò fẹ́ kẹ́nikẹ́ni bá wa mú, tí ẹlòmíràn wá lọ mú kọ́kọ́rọ́ tó fi di pé ó ṣí i, ó fi kọ́kọ́rọ́ míì ṣí i, ó gbé nǹkan yẹn tí a tì pamọ́, olè ni à ń perú ẹni bẹ́ẹ̀. Gbogbo ìyà tí wọ́n bá sì fi ń jẹ olè náà ni wọ́n á fi jẹ irú onítọ̀hún. Tó bá wá jẹ́ láàárín ìyàwó àti ọkọ ni, tíyàwó mọ gbogbo ibi tí ọkọ ń fi owó pamọ́ sí, tí ó wá lọ mú owó náà tó fi ń ra léèsì, tó ń raṣọ, tó ń ra apron, tó ń ra pancake, olè nìyàwó náà o. Àá sì fìyà olè jẹ ẹ́ nígbà tí ọwọ́ bá tẹ̀ ẹ́, táṣìírí ẹ̀ bá tú. Àmọ́ tí a bá tún wá rí ọkọ tó ní owó, tó lọ́lá, tí kò fi mọ ìyàwó, tí kò fi mọ àwọn ọmọ, tíyàwó bá wá lọ síbi ọlá náà, tó bá wá mú owó oúnjẹ òun àti àwọn ọmọ ẹ̀, ìyàwó náà ò jalè o, ẹ̀tọ́ ẹ̀ òun ló mú. A gbọ́ nínú ìtàn wípé obìnrin kan béèrè lọ́wọ́ Ànábì Muhammadu Sallallahu Alaihi Wasallam bẹ́ẹ̀. Ìdáhùn tí Ànábì Muhammadu Sallallahu Alaihi Wasallam tó fún náà ni eléyìí pé kò ja olè. Wabillahi Taofiki, Alhamdulillahi Rabbil Alamin. Nítorí náà, ẹ tọ́jú nǹkan yín dáadáa o. Window of opportunity, òun ni òyìnbó máa ń pè é. Ẹ má ṣí fèrèsé ìrọ̀rùn sílẹ̀ fólè o. Ó tún di ìgbà kan náà. Ma'asalam.